ṣẹlẹ̀ auxiliary ọ̀gá àwọn awakọ̀ onímọ́tò nípínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ rí ti ń rìn ní bèbí ẹ̀wọ̀n báyìí. Àṣewé a máa sunko. Ó ṣeé ṣe kí former chairman àwọn awakọ̀ èrò nípínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ rí Alhaji Lamidi Mukaila tí ọ̀pọ̀ ń pè ní auxiliary kó ṣẹ̀wọ̀n lẹ́ẹ̀kan sí, torí lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ó ti ń sinmi látìmọ́lé àwọn àjọ DSS. Ó lágbára. Àlàyé ìdí tí àjọ DSS fi páńpẹ́ ọba gbé auxiliary lọ́tẹ̀ ìrèé o. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ẹ̀yin èèyàn. Ẹ tún káàbọ̀ sórí ìkànnì Digi-Naija Television. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí. Ẹ like, ẹ comment, kẹ́ sì máa bá mi share ẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn tí a rí gbọ́ nìkan bíi aago 4 ìrọ̀lẹ́ lọ́jọ́ Tuesday ọ̀sẹ̀ tó kọjá, ó ní àjọ DSS fi páńpẹ́ ọba gbé auxiliary ní ilé ẹ̀ tí ń bẹ ní agbègbè Olódó nílùú Ìbàdàn tí wọ́n sì sọ sátìmọ́lé látìgbà náà lórí ẹ̀sùn tí ó ṣe wípé kò tí ì hàn síta dìgbà tí mò ń bá yín sọ̀rọ̀ yìí. Ó lágbára. Àmọ́ tí ẹ bá gbàgbé ẹ̀yin èèyàn wípé ẹlẹ́ǹkejì rèé tí wọ́n máa fi páńpẹ́ ọba gbé auxiliary. Tẹ́ ẹ bá rántí wípé wọ́n ti gbé rí nínú ọdún 2022 tó ṣe wípé wọ́n sì padà gba béèlì ẹ̀ nítorí lásìkò ìgbà náà òun ni gómìnà Ṣèyí Mákindé fi ṣe ọ̀gá àwọn awakọ̀ èrò nípínlẹ̀ Ọ̀yọ́. Àmọ́ nígbà tó yá ọ̀gá àgbà àwọn ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ lásìkò ìgbà yẹn CP Adébọ̀wálé Williams ó ṣàjì ẹ̀ sí kóòtù lórí àwọn ẹ̀sùn ọ̀daràn tí wọ́n fi kàn án. Ìkan nínú àwọn ẹ̀sùn yẹn sì ni wípé auxiliary lẹ̀dí àpòpọ̀ máwọn ọ̀daràn kan láti lọ bà properties oní property jẹ́ ní agbègbè Igbó-ọ̀rà nípínlẹ̀ Ọ̀yọ́. Àmọ́ ṣe rí lọ́tẹ̀ yìí bó tiẹ̀ jẹ́ wípé ìdí ẹ̀sùn tí wọ́n fi kan auxiliary ò tí ì hàn síta, àmọ́ àwọn nǹkan tá à ń rí gbọ́ nígboro ni wípé interview kan tí auxiliary ṣe ní nǹkan bíi ọ̀sẹ̀ mélòó kan báyìí sẹ́yìn ló ṣokùnfà páńpẹ́ ọba tí wọ́n fi gbé báyìí. Torí nínú interview yẹn auxiliary sọ àwọn kò bákùngbé ọ̀rọ̀ kan ránṣẹ́ sí Ọ̀túnba Ṣẹ̀yẹ Fámojúrọ̀. Ọ̀túnba Ṣẹ̀yẹ Fámojúrọ̀ sì jẹ́ ẹnìkan tó ṣe wípé ó súnmọ́ gómìnà Ṣèyí Mákindé tipẹ́tipẹ́. Kódà pẹ̀tẹ̀pẹ́tẹ̀ ọ̀rọ̀ ọ̀hún gan tàbá gómìnà Ṣèyí Mákindé. Wọ́n sì ní ẹni bá juni lọ ó lè jó nínú. Interview ọ̀hún rèé, ẹja àgbọ̀n tó wí ń bẹ̀. Ta ní Ọ̀túnba ọ̀tún òsì bóyá ò ní gọ́ọ̀mẹ̀ntì ni bóyá ọ̀gá ni bóyá Ṣèyí ni bóyá Joseph Adéṣeyẹ ni. Ẹ máa wo ó lè pẹ́ ó lè jìnnà ni tó ń kálukú ọba nínú wàhálà tí mo ṣe fún gọ́vnà Ṣèyí Mákindé ẹnìkan òun ò sì ju Ṣẹ̀yẹ Ọ̀túnba lọ. Kí lẹ ṣe fún un? ó ní ẹsẹ̀ àpé téèyàn bá ti ní admission ó máa ń sún ẹ̀dá débi ire, admission ó máa ń sún ẹ̀dá débi nǹkan burúkú. Sẹ́rí èmi mọ̀ pé Ìbàdàn gbàgbé ọ̀rọ̀ ní tí mo ṣe fún wọn, tó yẹ pé burúkú mo ṣe fún wọn fine, Ọlọ́run dá mi lẹ́jọ́. Tó yẹ pé láburú mo ṣe fún wọn fine, Ọlọ́run dá mi lẹ́jọ́. Ṣùgbọ́n lọ́kàn tèmi èmi mọ̀ pé mo ṣiṣẹ́ ní gọ́vnà Ṣèyí Mákindé, Ọ̀túnba Ṣẹ̀yẹ Joseph Adéṣeyẹ Fámojúrọ̀ Ọ̀túnba ni ò jẹ́ kí n jẹ́. Wọ́n lẹ́yìn lóhùn bó bá ti jábọ́ kò ṣeé kó mọ̀. Àwọn ọ̀rọ̀ tí auxiliary sọ nínú interview yìí ó ní àrígbọ́ wípé ó ṣeé ṣe kó ṣokùnfà ìdí tí àjọ DSS fi páńpẹ́ ọba gbé lọ́tẹ̀ yìí. Kódà wọ́n ti ń ṣèwádìí ẹ̀ lórí àwọn ẹ̀sùn kan tó ṣe wípé ó ṣeé ṣe kí ó fi ojú ba ilé ẹjọ́ kó sì ti ibẹ̀ lọ ṣe kíni kó ti ibẹ̀ lọ ṣe vacation lọ́gbà ẹ̀wọ̀n ni. Ó lágbára ọlọ́mọ̀jẹ̀ ẹnu wa kó bá wa. Èèyàn sì torí owó tó torí ipò tó tẹ̀lẹ̀ bàṣubàṣu kó rántí wípé ilẹ̀ a máa yọ ọ̀yàn. Ẹ má gbàgbé ẹ máa fèrò tiyín náà sí kọ́mẹ̀ntì ẹ̀yin èèyàn wa. Ẹ sì má gbàgbé láti máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò yìí. Ẹ like, ẹ comment, kẹ́ sì máa bá mi share ẹ̀. Ẹ ṣeun púpọ̀.